Yes, ẹ káàsán gbogbo ẹ̀yin èèyàn mi pápátá nínú ilé. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò yìí. Níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Fọ́nrán tí mo fẹ́ mú wá yìí, ẹ wá gbọ́ nǹkan tí ọmọ Fúlàní ẹ̀gbọ́n tó ń sọ. If the people of Benue tí wọn bá react, tí ẹ bá ṣera ẹ lọ́kan, kẹ́ ṣera ẹ lóṣùṣù ọwọ̀. Torí ohun tá à ń gbọ́n sí ni pé àwọn bíi people of Benue wọ́n ti stand ground wọn pé they don't want Fulani again in their land. Exactly nǹkan tó yẹ kán sọ náà ni wọ́n sọ yẹn. And that's what we are saying in Yoruba land too. We don't want Fulani. Nǹkan tí olóyè Ìgbòho sọ nìyẹn tó di woro sí woro. Ọ̀rọ̀ wọn yẹn ń ṣe ń sin àbí kò ṣe torí ẹ̀yin àgbàlẹ́ ní ọ̀rọ̀ àgbà ò bá ṣe lóòrọ̀ ó di dandan kò ṣọ̀lẹ̀ ọjọ́ alẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ nìyẹn ẹ̀yin àgbà wa. Ó ń ṣe àbí kò ṣe rí bó ṣe ń ṣẹlẹ̀ ń sìn. Ẹgbọ́n ọ̀rọ̀ tí ọmọ Fúlàní sọ lẹ́nu. Ẹgbọ́n tó ń sọ. Máa release ohun ń sìn kẹ́ gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀. Kẹ́ gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀. Agenda wọn ni pé wọ́n fẹ́ gbalẹ̀. That is the agenda. Tọ́n bá ti fíyàn lágbẹ́ ẹ bá ra àwọn píṣọ̀ kọ̀ọ̀kan ẹ rí pé àwọn èèyàn ti ń digbádẹrù wọ́n ti ń fìlú sílẹ̀. Ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ lọ gbọ́ nǹkan tí òsínwó ẹ jẹ́ ká gbọ́ ohun tó sọ ó yá. Fulani, because now una papa na im get Benue, now una dey tell us say make we go do meeting with una elders. That is our traditional rulers. Make they go do meeting with una elders before peace go fit dey. No be so una talk. That time don pass where be say we go dey listen to elders. Elders where una fit don bribe, don settle. We'll come sit down, they listen to them. Then they go tell us, more calm down. Then later una go see go they spy people up and down, kill women, kill children, kill everybody. Now, as it be say, everybody don't they provoke. They stand up now, say they want to defend themselves. Una don't they say they no fit pursue una. Say una don't already buy land. Una don't buy. It no concern us. It no concern us anywhere. So far say una no want peace. Even if we don't sell land give una before, we go pursue una. As una don't declare the war, so make everybody stand up. Follow una the way una come. Una they can't talk, say me they can't do meeting. Do meeting, una don't know that one before. Una not sabi that one before. My people, may una even watch this video, hear the rubbish. Some of una don't watch the video, but watch out again, hear the rubbish where this boy. Take it or leave it, fighting each other will never solve the problems that are happening in Benue State. Believe me, this message coming from a youngest Fulani boy, which is Ibrahim. Seriously, I'm not joking. Joke aside. Both the tribes that are living in the Benue, Tibi, Idoma, Fulanis, there are many uncountable, like I can't count them. But seriously, to be fighting each other will never solve the problems that are happening in your state. Seriously. All the tribes, you have traditional rulers. So you have to call them. Let's have a meeting. Let's organize a meeting between all the traditional rulers, both the Fulanis and the other tribes. That's only the way that you guys have to follow, but to be fighting each other or to ask a Fulani man to leave Benue State. Seriously will never be the solution of what's happening in Benue State. Seriously. Millions of Fulanis, they have been born and brought up in Benue. And you ask them to leave the state. Unacceptable. It can't happen. Seriously. So you people, you have a traditional rulers, both the Fulanis and the other tribes. So you have to call on them and ask them to organize a meeting between the traditional law. If they organize a meeting, maybe they will discuss how to solve the issue. That's simple. But to be fighting each other or to ask the other tribes to leave the state, it will never happen, and it will never be the solution of what's happening in the particular state. Seriously. Peace, lead. Don't mind my speech. It's not my mother tongue. Thank you. Opera ni the younger Fulani. Ẹ gbọ́rọ̀ tó ń sọ lẹ́nu. Ẹ̀yin ènìyàn wa, ẹ bá wa share ètò káàkiri. Ẹ bá wa share. Ṣé gbọ́ àwọn àṣírí kọ̀ọ̀kan tó ti ń tú síta ń sìn. The killing of Benue, ìpànìyàn tó ń pààyàn ní Benue, ó máa tú a lot of things síta
gbogbo ohun tó pamọ́ tí wọ́n rò pé ó ti pamọ́ gbogbo ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí ló máa tú síta nítorí pé àṣírí ti ń tú sí pé àwọn gọ́ọ̀mẹ̀ntì ló wà ní àmọ́ yẹn tẹ́lẹ̀ kó tó dé ní. àwọn nǹkan wọ̀nyí kì í ṣe nǹkan ìní, kì í ṣọ̀rọ̀ ìní mọ́, nǹkan tá a ti mọ̀ tẹ́lẹ̀ ni. a mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ ń bẹ̀, wọ́n ní ọwọ́ ń bẹ̀. ìpànìyàn tí wọ́n ń pààyàn kiri gọ́ọ̀mẹ̀ntì lọ, if not so who are they tí wọ́n máa pààyàn kiri tí nàìjíríà mi only nàìjíríà mi nìkan ò nílè kàn ká wọn, ká tó wá máa sọ àwọn air force, ká tó máa sọ àwọn navy, ká tó máa sọ àwọn civil defence, ká tó máa sọ àwọn police, àwọn DSS wà ń bẹ̀, gbogbo ẹ̀. wọ́n dẹ̀ ń pààyàn, wọ́n dẹ̀ ń jẹ lọ tí ò dẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ̀dẹ̀ ní ọwọ́ àwọn gọ́ọ̀mẹ̀ntì ò sí ń bẹ̀. Let them come out and prove it to us. We want to see it now. Torí Tinubu ti declare pé go and fetch them out. Ó pe olórí àwọn ọlọ́pàá, ó pe tàwọn civil defence, ó pe tàwọn army. Orúkọ wọn tiẹ̀ ló pè wọ́n, kí lorúkọ ọ̀gá àwọn ọlọ́pàá yẹn náà? Kíní kan ọmọ Yorùbá yìí. Ó pe orúkọ ẹ̀. Go and fetch them out. A máa ti ń kà, ó máa ti ń tó ọjọ́ mẹ́ta ń sìn, a máa ti gbọ́n kankan. Wọ́n máa ti rẹ̀ ní kankan mú. And you people know them. Àwọn ohun tó ń bí mi nínú ohun tó ń bani lọ́kàn jẹ́ jù ń bẹ̀ nìyẹn. Ẹ mọ̀ wọ́n, ẹ mọ̀ ibi tí wọ́n lè gọ sí, ẹ mọ̀ ibi tó pamọ́ sí. You know them. Go and bring them out to the people of the country Nigeria. Nǹkan tá máa ṣẹlẹ̀ ń sìn òun ni wípé anywhere tí ọmọ Benue tí orí ẹ̀ bá pé tó bá ti rọ́mọ Fúlàní ṣáàpá kò jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni anywhere ní àgbègbè Benue, anywhere in the Benue, in case you are watching this video, I'm speaking my dialect now, or you are people from Benue and you understand Yoruba, because we have a lot of them in Akure, which I know them. Share this video to your people. Tell them to forward it to this part. Anywhere you see Fulani in Benue, give them woto. A lè fi gbogbo ẹnu sọ. Give them woto. Look at what that man said. The video I posted yesterday. Ẹni àkọ́kọ́, ẹni kejì, ẹni kẹta, ẹni kẹrin, ẹni karùn-ún tó ń pè nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀. Ó ní all of them are pai. Wọ́n ti pa gbogbo wọn dànù. Gbogbo àwọn tó ń tẹ̀ ní kò sáré gbé fóun kó ń pé torí pé ibi tó wà ó jìnnà síbi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. Gbogbo wọn kápátá wọ́n ti pa wọ́n. Imagine a máa gbàdúrà pé Ọlọ́run má yẹ ká tójú oorun dójú ikú. Èyí tó ṣẹlẹ̀ sí àwọn ará bí ó ju kán tójú oorun dójú ikú lọ. Ó ju pé kẹ́yìn má tójú àládépọ̀ àìsàn ó jù lọ. Wọ́n rè ikú gbígbóná ni wọ́n kú. Kẹ́yìn sì sínú ilé kán dẹ̀ ju alọ́run mọ̀ kán tó fi pa wọ́n sínú ilé tó dẹ̀ ṣáná síbẹ̀, wọ́n dẹ̀ tilẹ̀kùn mọ́ wọn, wọ́n dẹ̀ jó wọn pa. Àwọn ọmọ kéékèèké Ọlọ́run níbo lójú rẹ̀ wà? Kí ni ẹ̀ṣẹ̀ àwọn people tí Ọlọ́run rí wọn? Wọ́n máa ní Ọlọ́run is a questionable God. But ní ara àwọn nǹkan tó wà lẹ̀, ṣé èèyàn wá ní question Ọlọ́run lé lórí ni? Kí làwọn ọmọ kéékèèké ṣe? Ọlọ́run ò rí wọn nígbà tí wọ́n ń bọ̀ k'Ọlọ́run dá wọn dúró. Ọlọ́run rí wọn. Kí wá lẹ̀ ṣe àwọn ọmọ tí wọ́n pa àwọn èèyàn dànù? Ọlọ́run ò ṣe nǹkan k'Ọlọ́run dẹ̀dẹ̀. Ọlọ́run dákẹ́ ń wò. Ṣé lóòótọ́ náà dẹ̀ ni? Ọlọ́run ò ṣe nǹkan kan sí o. Àwọn people tí ń pààyàn wá ti máa pe orúkọ Ọlọ́run, Allah ni wọ́n ń pè, but àwọn ló mọ orúkọ Ọlọ́run táwọn ń sìn. Allahu Akbar náà ń pariwo kiri, and they are killing people. Ọlọ́run dẹ̀ dákẹ́ ó dẹ̀ ń wò wọ́n. Ọlọ́run ò ṣe nǹkan kan. Ọlọ́run báwo ló ṣe jẹ́ o? Kò yé wa o. Ìbéèrè tá à ń béèrè nìyẹn o. Ọlọ́run is a questionable God. Àwọn èèyàn ló sọ bẹ́ẹ̀ o. Àwọn èèyàn tó kọ Bible ló sọ bẹ́ẹ̀ o. Ọlọ́run tó bá ṣe bí ẹ̀ṣẹ̀ dárí, àwọn èèyàn ń gbàdúrà, àárí pa àdúrà o, torí ìtàjẹ̀sílẹ̀ gan ò lè jẹ́ ká àdúrà gbà. Bẹ́ẹ̀ ni, in the book of Isaiah 59, 59, ó sọ̀rọ̀ nípa pé the long hand is not shortened to save, neither is ear is heavy to hear.
but your iniquity has separated between you and your God. Your hand have defied blood. Your lips have spoken lies. Sharing Kobe. Sharing Kobe. Ẹ̀yin ènìyàn wa. Ibi tá bára wa rèé o. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láwọn abíbà ọlọ́mọ ẹ̀ka ríro. Ẹ̀gbọ́n tó mọ Fúlàní sọ lẹ́nu. Ó jáde wá ní gut. This kind of person ó dẹ̀ rìn nínú ìlú wọn ò lè wá kàn. Ó ti pẹ́ tí ọmọdé ti máa ń ṣe fọ́nrán tó máa ń sọ̀rọ̀ wótòwótò lẹ́nu. Tó máa ń sọ bórobòro lẹ́nu. Wọn ò lè wá kàn níbikíbi tó bá wà kán lọ. Ó yẹ kí wọ́n so ẹsẹ̀ àtọwọ́ ẹ̀ kan bẹ́ orí ẹ̀ sóògùn dànù nírú àwọn eléyìí. Wọ́n ẹ̀ máa ní ìgboyà. Bàbá yẹn pààyàn kiri. Àwọn ọmọ yẹ àwọn èèyàn tí eléyìí náà àti pa. Torí àwọn tó ń pààyàn kiri ọmọ kéékèèké ni wọ́n náà 18, 17, 20, 20 something. Òun làwọn tó ń pààyàn kiri wọn. And nothing happen. Nothing happen. Nobody do anything. Ẹ̀yin ni wa. Ojúlala kan fi ń ṣọ́rí. Àbúrò ò ní ṣẹlẹ̀ sí yín. Kò ní ṣẹlẹ̀ sí èmi náà. Ẹ ní kú èmi náà ò ní kú. Ẹ jẹ́ ká tẹpá mọ́ nǹkan tá à ń ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation. Let us serious about it. There's no time for negotiation. There's no time for argument. No time for quarreling. No time for fight each other. Let's remain focused. Very important. Let's remain focused. It's going to be difficult. Yes, ojú bọ̀rọ̀ kan náà fi ń gbọmọ lọ́wọ́ èkùrọ́. Ẹ̀yin náà ẹ mọ̀. Kò easy. Ẹ jẹ́ ká continue. Àwọn challenges tá à ń rí is one of the things we will go through. It's one of the things tá máa go through. It's not going to be easy just like that. No. Gbogbo ilé tó ń dájọ́ tó ń dóṣù 2022 a máa gba Yorùbá nation. I said it. It's a rubbish talk. Let's continue. Mo kí gbogbo wa. Èmi ọmọ yín náà ni o. Àkàlàmàgbò TV. Èèyàn méjì ò kì í jàṣà. Ẹ bá wa share. Tí ẹ bá náà mú wá fúngbà àkọ́kọ́. Don't forget to click the subscribe button. Ẹ subscribe sí orí ìkànnì yìí. Ẹ dẹ̀ drop comment. Don't just watch. Yes, that is where you're going to help us too. Encourage wa láti máa drop comment. Encourage us to share it. Yes, anywhere. Ibi tẹ́ bá mọ̀ pé yes ẹ ń gbádùn nǹkan tó ń sọ Yorùbá nation àwọn ilé ìgbóhùn tó ń sọ́wọ́ bí títí wá. Ohun tó là wá gbé sọ́wọ́. Ẹ máa share ètò wọn, ẹ máa drop comment, ẹ thumb up síbẹ̀. Ẹ thumb up síbẹ̀. Ẹ fi encourage wa. Mo kí yín o. Ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí. Etí tẹ́ fi ń gbọ́ wa náà ní dóhun tẹ́ ẹ̀ ná owó lé lórí. Ọwọ́ tẹ́ fi ń tẹ̀, tẹ́ fi ń share, tẹ́ fi ń drop comment. Àkọ́dùn ò ní mọ́wọ́ náà o. Mo kí wa lógúnlógún. Mo kí wa lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá, ẹ̀yin ojúlùmọ̀. Mo kí yín o. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ Àkàlàmàgbò. Ó ti dìgbà kan náà o. Ẹ ṣeun.